Àwọn tó súnmọ́ ọ̀gá ńlá Fuji Alhaji Wasiu Alabi Ọdẹtúnlẹ̀ tó pèèyàn mọ̀ sí Pasuma Wonder wọ́n mà ti tú àṣírí nǹkan tó ń fa ìjà Taye Currency àti Pasuma gan àti nǹkan tó jẹ́ kí Taye Currency kó máa rí Pasuma fín lẹ́nu ọjọ́ mẹ́ta bó tilẹ̀ jẹ́ pé Taye Currency ó ti padà jáde ó sì ti tọrọ àforíjì lọ́wọ́ Alhaji Wasiu Alabi Pasuma. Kì í ṣe ìròyìn mọ́ yìí pé láti bí ọ̀sẹ̀ méjì ìní agboolé Fuji tó ti ń tò tẹ́lẹ̀ ti ń dàrú nígbà tí wọ́n ní Taye Currency ń sọ àwọn ọ̀rọ̀ tó dàbí tó fi ń yẹ̀yẹ́ Pasuma bó tilẹ̀ jẹ́ pé Taye Currency ń sọ pé òun ò yẹ̀yẹ́ Pasuma ọ̀gá òun lọ́jọ́kọ́jọ́ ṣùgbọ́n tó ń jẹ́ kó di mọ̀ pé òun kọ́ ni bàbá òun kọ́ ló sì sọ yún di èèyàn àti wípé báwọn èèyàn bá lóun kọrin bíi Pasuma tán tó ń pè òun ní Taye Pasuma tẹ́lẹ̀ oníṣèbí Pasuma òun náà ti ń kọrin bíi Alhaji Abbas Akande tó pè yàn mọ̀ sí Òbésèré rí. Ọ̀rọ̀ yìí ló mà dá wàhálà táwọn olólùfẹ́ àti ọmọlẹ́yìn Pasuma rí gẹ́gẹ́ bí àbùkù tó sì ń sọ̀rọ̀ burúkú sí Taye Currency bẹ́ẹ̀ ló náà ń dá ọ̀rọ̀ náà padà fún wọn tó ń sọ pé òun mọ tó ń sọ òun sì dúró lórí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn àgbààgbà olórin Fuji tó ti pe Taye Currency láti jáde lọ bẹ̀bẹ̀ tó sì ti bọ́ sórí ẹ̀rọ ayélujára tó ti bẹ̀ Pasuma ìní ọ̀pọ̀ èèyàn tí wọ́n pé kí wá ló lè fa ìjà àwọn méjèèjì tó pé èèyàn rí bàbá àtọmọ tẹ́lẹ̀ náà. Àwọn tó súnmọ́ Pasuma pẹ́kípẹ́kí tí wọ́n bá tẹlifíṣàn Yorùbá tó sọ̀rọ̀ wọ́n máa jẹ́ kó yé wa wípé láti nǹkan bíi ọdún 2013 ìní wàhálà tá à ń wí yìí ti bẹ̀rẹ̀ o. Wọ́n ní lásìkò ìgbà tí ọ̀rẹ́ Pasuma tó kúrò nínú ẹbí Arábàmbí èyí tí máyégún ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal tó pè yàn mọ̀ sí K1 The Ultimate lásìkò tí Pasuma kúrò nínú ẹ̀yìn Wasiu Ayinde láti dá ẹgbẹ́ ọ̀gá ńlá Fuji ẹ̀ sílẹ̀ la gbọ́ pé wàhálà bẹ̀rẹ̀. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé nígbà náà tójú ogun le fún Pasuma tó ń wá àwọn tí ó dúró tì í wọ́n ló pe Taye Currency wípé Taye Currency ìwọ gan ló ń fẹ́ kó wá ṣe igbákejì ọ̀gá ńlá kí ẹgbẹ́ ọ̀gá ńlá kó lè lẹ́nu kán lè mọ̀ pé òun náà ní olórin ńlá lẹ́yìn tí yóò ṣe igbákejì òun. Àsìkò náà sì ni ẹgbẹ́ olúfimọ́ ti Alhaji Saheed Okunola ẹni tó pèèyàn mọ̀ sí Saheed Òṣùpá nínú náà milẹ̀ wọ́n lè ló jẹ́ kí Pasuma pe Taye Currency wípé pẹ̀lú bó ṣe lórúkọ kó wá ṣe igbákejì òun yẹn ọ̀gá ńlá kejì láti lè jẹ́ kí àwọn Òṣùpá àtàwọn Wasiu Ayinde mọ̀ pé èèyàn tó lórúkọ èlò ń fi ṣe igbákejì inú ẹbí tuntun tó ń ṣe ìdálẹ̀. Ṣùgbọ́n o níṣẹ́ náà ní Taye Currency ó yarí fún Pasuma kóun ò lè ṣe igbákejì o òun náà yóò yà lọ́dá tòun lẹ̀ ní nítorí pé ọ̀gá ìlú náà jẹ́. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Pasuma àtọjọ́ ń jẹ tọjọ́ mú pé ọ̀rọ̀ náà dùn Pasuma kódà àwọn ló fẹ́ lè sunkún ní ọdún náà wípé àsìkò tóun nílò Taye Currency jù ìlú ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún òun. Eléyìí gan ni wọ́n ló bí Pasuma nínú pé òun kò lè wà láì ní aṣojú ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Taye Currency wà pé bí Taye Currency bá lóun ò lè ṣẹgbẹ́ òun gbọ́dọ̀ wá ẹnìkan tó jó lórin Fuji tí yóò nífẹ̀ẹ́ òun láti ìlú Ìbàdàn tí ó wà lẹ́yìn òun. Eléyìí la gbọ́ kó gbé ló jẹ́ kó lọ na ọwọ́ olórin Fuji Ìbàdàn ní Tìrìlẹ́dà ló lọ nà sókè wípé ogun tuntun tó fẹ́ jáde nílùú Ìbàdàn rèé àti pé kí gbogbo àwọn olólùfẹ́ Pasuma òun ní kí wọ́n máa pè sóde rèé. Ọ̀rọ̀ yìí ń gan ìní àgbọ̀ ipò bí Taye Currency nínú gidigidi kódà nígbà tí wọ́n wá lórí bí ẹbí ọ̀gá ńlá ṣe ń lọ tó ń lọ sókè àgbọ̀ ìpè ó kó àwọn èèyàn lẹ́yìn lọ bá Pasuma ní ilé ẹ̀ tó sì ń bẹ̀ wípé kí ó dáríjì òun wá kúkú fi oyè náà jẹ olórí ẹbí ọ̀gá ńlá èyí tí Pasuma tí ó sì padà gbà ní ìgbà náà. Ọ̀rọ̀ yìí gan la gbọ́ pé ó dá ìjà Taye Currency àti Pasuma sílẹ̀ bẹ́ẹ̀ la gbọ́ pé bó ṣe jẹ́ pé wọ́n máa ń ṣe bí bàbá àtọmọ tí wọ́n yóò máa ṣeré tí wọ́n yóò máa ya fídíò ara wọn síta. Àgbọ̀ ìpè inú àwọn méjèèjì kò fi bẹ́ẹ̀ yọ síra wọn láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nítorí pé ẹsẹ̀ kan náà ní Taye Currency fi dúró síta tó sì tún fẹsẹ̀ kan dúró sínú ilé kó tó wá di pé ọ̀rọ̀ ó di fọ́gbọ́n yẹ̀gà láti bí ọ̀sẹ̀ méjì kó tó di pé Taye Currency tó jáde láti tọrọ àforíjì lọ́wọ́ Pasuma.